tẹ́ wa lọ́rùn. Wọ́n máa ní máa bá ṣẹ́ rẹ lọ ohun tí gbòòrò ń ṣe ló tẹ́ wa lọ́rùn. Lórúkọ gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, lórúkọ gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ní tilé lóko, lórúkọ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, lórúkọ obìnrin àwọn ìyá wa nílẹ̀ Yorùbá, lórúkọ gbogbo ọba aládé gbogbo nílẹ̀ Yorùbá látòrí bàbá wa Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ẹnìtàn-Ògúnwùsì Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, kábíyèsí o. Àtúnkí kábíyèsí wa bàbá wa ikú bàbá yèyé Aláàfin bàbá wa ọba Lámídì Adéyẹmí, kábíyèsí Aláàfin of Ọ̀yọ́. Àwa fi ara wọn fi kí gbogbo àwọn lọ́balọ́ba gbogbo ládé nílẹ̀ káàárọ̀ oòjíire ń pé bàbá wa ẹni tó fi iṣẹ́ ogun rán, bàbá wa ààrẹ akọni àgbà ilẹ̀ káàárọ̀ oòjíire ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ̀yin ni Elédùmarè yàn, Elédùmarè tó yàn yìí kò ní pa yín fún wa o. Elédùmarè tó yàn yìí a máa ràn yín ṣe o nínú ọgbọ́n, nínú òye, nínú òkun àti agbára. Lórúkọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, àwa dúpẹ́ fún yín ni, àwa dúpẹ́ fún yín ni, àwa rábàbọ̀ ọpẹ́ fún yín ni, nítorí pé iṣẹ́ tẹ̀ ń ṣe ó kọjá iṣẹ́ tí àwọn tá a yàn ní aṣojú tí wọ́n ń ṣe, torí pé iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Ọlọ́run ló yàn yín, tó bá ń pa wá la yàn yín ni àti lọ sọ́n pòkè ló lẹ fẹ́ gbà, àti dúnàdúrà àtẹ̀lé máa ti parí dúnàdúrà wa títí táwọn tí àwọn tó ń kó wa lóko ẹrú yìí wọ́n á ti fà wá lẹ́mìí lọ. Ṣùgbọ́n ẹ dìde bí Ọlọ́run ṣe kó sí yín nú, Ọlọ́run tó ń gbénu yín, tó ń kọ́ yín, tó ń sọ pé kẹ́ máa sọ tẹ̀dẹ̀ ń sọ tí gbogbo ayé dẹ̀ ń ké dànsákì sọ́lọ́run látara yín. Àwa náà wá dúpẹ́ fọ́lọ́run yẹn pé Ọlọ́run bá ẹ ṣe o. Pé ní ìgbà ayé tiwa àwa náà ní àwọn màláíkà, torí pé ìran kan màláíkà tí ẹ máa ń wà ní gbogbo ìran ni. Màláíkà kan ni Isa, màláíkà kan ni Muhammed sallallahu alaihi wasallam, màláíkà kan ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho gbogbo ilẹ̀ Yorùbá, fún gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire, gbogbo ilẹ̀, fún Nàìjíríà gan, fún Áfíríkà, fún àgbáyé. Inú wa dùn, a dúpẹ́ torí pé Ọlọ́run tó yàn yín a fi iṣẹ́ ràn yín lọ́rùn, kò ní le kókó mọ́ yín o. Àwa fi àsìkò yìí, torí pé àwa tá a yàn yín bí ọdún kẹta lọ rèé tá ti fi ń joyè akọni àgbà Akin ààrẹ ilẹ̀ Yorùbá. Àwa tún fi ń sọ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pé akọni tòótọ́ ni ẹ dojú tì wá, ẹ dojú tì wá. Àwa ń jẹ́ kó yé gbogbo tónílé tẹlẹ́mù pé Ìgbòho kan Yorùbá kan ni, Yorùbá kan Ìgbòho kan ni. Àwa ń jẹ́ kó yé gbogbo èèyàn pé gbogbo wa báyìí tá wà ń bí lónìí àti wà pẹ̀lú yín ni. Àwa kẹ́yìn lẹ́yìn torí pé jìnnìjìnnì tí ì dé, ṣùgbọ́n jìnnìjìnnì ó ti wọ gbogbo inúgbó lọ, ó ti bá wọn ọ̀tá wí, àwọn ọ̀tá kò yé wọn mọ́ ibi tó fẹ́ gbé gbà. Àwa náà dẹ̀ ní dákẹ́ o. Gbogbo ohun táwa náà ní, gbogbo àwa tá kàwé, àwa tá dúró gẹ́gẹ́ bí lọ́ọ̀yà yín náà láti tó wà ń bí, àti ń jẹ́ kó yé ìjọba. À ń fi àsìkò yìí sọ fún President Muhammadu Buhari, tí Muhammadu Buhari bá ń wẹ́ tó yẹ kó fún ní national award, national honour, kó má lulẹ̀ lọ síwájú jù o. Chief Sunday Igboho ó yẹ kó bá wa dá yín lọ́lá ni. Highest honour tí wọ́n fún MKO Abiola, ẹni tó bá jagun bọ́, tó bá gbìyànjú, irú ẹ̀ ni ó yẹ kí wọ́n fún ẹ̀yin náà, torí pé wọ́n béèrè owó, ẹ ṣiṣẹ́ fún ìjọba. Iṣẹ́ ìjọba lẹ́ ń ṣe, kò ń ṣiṣẹ́ ìdábà ṣẹ̀ṣẹ̀ kàwé aráàlú, a ṣẹ̀ṣẹ̀ máa dúpẹ́ fún ìjọba pé àwọn ìgbọ́n iṣẹ́ ìjọba lẹ́ ń ṣe. Ìjọba tó bá sọ pé iṣẹ́ tẹ̀ ń ṣe pé ó kù díẹ̀ káàtó, a jẹ́ pé a máa tún jùṣu désàlẹ̀ kòkò nìyẹn o, láti mọ kí ni ó fà á. Làwa fi ń jẹ́ kó yé àwọn èèyàn wa
wọ́n ní ká mú ọpẹ́ wá ká wá fi dúpẹ́ fún yín ni pé kẹ́ máa nìṣó gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn yín ká wá fi àsìkò yìí ká wá fi pe àwọn lọ́balọ́ba wa pé àsìkò àpérò wa ti tó báyìí o à ń sọ̀rọ̀ àpérò inú oko ẹrú ta bára wa yìí táwa náà tún wá ń kò ṣeé fi lọ́mọ lọ́wọ́ táwọn ò bá ti lè jára wa ní generation wa yìí táwọn ọmọ wọn gbọ́dọ̀ inherit ìgbèkùn tàbára wa nú ẹ̀ yìí òmìnira inú ilé la ti ń bẹ̀rẹ̀ o òmìnira lẹ Yorùbá àkọ́fọ̀lù mọ́ná ìlú tá a fẹ́ fọ̀ mọ́ yẹn àdúpẹ́ pé torí pé ẹ ti bá wa bẹ̀rẹ̀ àti máa fọ̀lú yẹn mọ́ báyìí a dẹ̀ máa fọ̀ mọ́ tónítóní ni bàbá ṣe fọ̀ mọ́ lọ́yọ̀ọ́ à á fọ̀ mọ́ lóńdó à á fọ̀ mọ́ ní Ògùn à á fọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ à á fọ̀ mọ́ dé Kwara à á fọ̀ mọ́ dé Kábà Ìjùmú dé gbogbo àwọn ibi táwọn èèyàn dé Ọ̀ṣun dé Èkìtì kọ́ máa retí gbogbo alájọ máa fọ̀ mọ́ pẹ̀lú yín ẹ fọkànbalẹ̀ Elédùmarè wà pẹ̀lú wa a fi ń dúpẹ́ ni torí pé yínníyínní ká lè ṣe míì ni àwa náà wá lórúkọ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé láti wá sọ pé ẹ má mikàn ẹ má bẹ̀rù ẹ má fòyà kò tẹ̀ sí bẹ̀rù ṣùgbọ́n iwájú tá à ń wò yìí iwájú ire ni o ó lè dàbí pé igbó dídíẹ̀ pé àwọn èèyàn wa gan kan wọ́n ń balẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ àwa fi ń dá gbogbo àwọn èèyàn wa lójú pé omi ní ẹ̀bẹ̀ nìkan ṣọ̀tá kò dẹ̀ sí ẹni tó lè tó wá bómi ṣọ̀tá tó ilẹ̀ Yorùbá omi ilẹ̀ Yorùbá ni a wà pẹ̀lú yìí ẹ jẹ́ kí a fi ẹ̀sọ̀ mú gbogbo lọ́balọ́ba àsìkò ti tó ká ní àpérò àwọn ọba wọ́n pa ọba Olúfọ́n lẹ́njọ́ mẹ́ta yìí ó dùn mí mo fẹ́ lè sọ pé kí n bọ́ṣọ Yorùbá dànù kí ni mo ń jẹ́ Yorùbá kí ni Yorùbá mi gan kí ni mo jó lórí ọ̀dọ̀ Yorùbá fún gan kí ni pàtó pé kí ni pàtó lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá gan ó sọ ipò ọba wa di yẹpẹrẹ ó bu àbùkù lù wá ń pé ikú tó ń kojú gbà ẹni yìí ó ti pòwe fún ni kò yẹ pé òwe ló ń pa fún ni òwe tó pa fún wọn torí pé ọlọ́ba pa lọ́jọ́ kìíní àná lọ́fi lè lọ délé sẹ́niwẹ̀ tó bá wù wọ́n tó bá yá wọn máa pe eré àwọn àléfà ọba wa ní àléfà baba ńlá wọn pé àwọn náà ti pẹ́ ewé wọn ti dọṣẹ wọn máa pàtàn fún wa wọ́n ti ń sọ èdè wa wọ́n fẹ́ lè gbọ́jà àwọn ọmọ wa lọ nǹkan yẹn ń fún wọn ní ìgboyà ń pé mélòó ni Yorùbá gan lẹ́yìn tàbí wọ́n ti ń talẹ̀ fún wa tẹ́rí tóun tó ń ṣẹlẹ̀ yìí àwa fi ń gẹ àwọn ọba wa tọ́tẹ́rà a lè rán wọn iṣẹ́ a fẹ́ fi gẹ̀ wọ́n ni pé iṣẹ́ ńlá ló wà níwájú wọn àsìkò ti tó kí gbogbo àwọn ọba wa kí ìrẹ́pọ̀ àwọn ọba wa kọ́kọ́ ìṣọ̀kan wọn àsìkò wọn relé yìí o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bí ẹ̀ bá níṣọ̀kan ní sáà tá a wà yìí oníkálukú fẹ́ máa jogún ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò dẹ̀ ní ràn wá lọ́rùn ogun tá a fẹ́ jà yìí ogun àjàyè ni a ti jà lájàyè àwa ń fi ń dúpẹ́ pé gbogbo àwa fẹ́ fi kìlọ̀ fún gbogbo àwọn ẹlẹ́yà mìíràn tí wọ́n rò pé ilẹ̀ Yorùbá no man's land ni Olúfẹ́ Olúayé ló tẹ̀lé Káàárọ̀ Oòjíire yìí ló ní ilẹ̀ Yorùbá Ọlọ́fin ayé ló ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire Ọbàtálá wà ńlẹ̀ Yorùbá oníbàṣe tí ń kí ìràwá ńlẹ̀ Yorùbá Odùduwà náà wá bá wa péjọ ńlẹ̀ Yorùbá oníbàṣe tí ń kíra ńlẹ̀ Yorùbá àwa la ní àṣà àwa la ní ìṣe àwa la ní ìtàn àwa la ní àrọ́bá àwa la ní gbogbo ohun tí Elédùmarè jogún fún gbogbo ilẹ̀ ọmọ fún gbogbo ẹ̀yà ní gbogbo àgbáyé Ọlọ́run fi wá jẹ́ orí ni a kì í ṣe ìlú Ọlọ́run kàn fi wá ṣe ẹ̀bùn fún Nàìjíríà ni ṣùgbọ́n wọn ò mọ yìí wa wọn ò mọ yìí wa o wọ́n á dẹ̀ tó mọ yìí wọ́n á tó mọ ohun tí à ń jẹ́ torí pé wọ́n ń fi ọwọ́ òsì rò ń pé àgbo làwọn ni yìí ti báwo lọ ṣe jẹ́ ṣùgbọ́n àkọ́kọ́ fẹ́ sọ fún àwọn èèyàn wa tí wọ́n ń bà wá lórúkọ jẹ́ wọ́n lọ kọ́ ọmọ wọn Báṣọ àsìkò ọ̀dàlẹ̀ máa bálẹ̀ lọ ṣùgbọ́n ànífẹ́ kọ́ ọ̀dàlẹ̀ kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lọ
ibi tí àtà wà nísìn ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì, ìlọsíwájú ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì. Àsìkò tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pẹ̀lú Chief Sunday Adéyẹmọ Ìgbòho ìjókòó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní kọ́mọ́nkébé ní wàràǹṣeṣà kò gbọ́dọ̀ pẹ́. À ń sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé iṣẹ́ ribiribi tí Chief Sunday Ìgbòho ń ṣe yìí kò ń ṣiṣẹ́ tí ẹ máa tàbùkù bá, iṣẹ́ tó yẹ kí ẹgbárùkù tì ní. Ẹ̀yin náà ti náwó owó Àmọ̀tẹ́kùn, àwa nígbà làwa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fọ̀lúmọ́ ló bí Àmọ̀tẹ́kùn. Àwa làwa kọ ìwé lọ bá Dawn Commission pé a lè rìn láti Ìbàdàn dé Ifẹ̀, a lè gba Ifẹ̀ dé Iléṣà, wọ́n ti sọ ìlú wa di ahoro. Tó bá sí pé àtìgbà yẹn náà láti ń ké tantan di èní, wọ́n tí ì fún wa ní ẹ̀tọ́ wa, ṣùgbọ́n Èkúdà ti tẹmu wa lọ́wọ́ ń sìn, ó ti ṣe tán láti béèrè ikú tó pa bàbá wa. Èkúdà wà lọ́wọ́ wa o, Èkúdà tó wà lọ́wọ́ wa yìí ó ti bẹ lọ́wọ́ wa ti pẹ́, ṣùgbọ́n a lò ní. Ṣùgbọ́n sáà yìí àwa fẹ́ jẹ́ kí ó yé gbogbo àwọn èèyàn wa, a máa ní àpérò lórí ìlọsíwájú ilẹ̀ Yorùbá, lórí ààbò gbogbo ìletò kan.